ẹ tún jẹ́ máa kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń gbálé gbòde tẹ̀sẹ̀ kùkú wọ̀nà tó jìn láti múròyìn wá alájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àdúrà tèmi sí gbogbo wa òun náà ní pójú tẹ̀ fún wa kò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà mo tún mú wá o bí ìṣe mi ebe ti mọ̀ pé ó kọ́ mi ò ní yí padà bẹ́ẹ̀ tí ń wò mí lójú mọ́ máwòrán àyànfẹ́ Elédùmarè náà lẹ̀ wò mí ẹ já mọ́ kókó tí ń bẹ lóròyìn ṣáájú tẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Tinubu ti mú ìlérí rẹ̀ ṣẹ o ó bá owó dọ́là kan ní 400 naira ó sì gbé lọ sí 1500 naira báyìí ó gbìyànjú púpọ̀ Peter Obi ló sọ èyí di mímọ̀ nítorí pé Jafaru Sani fẹ́gbẹ́ òṣèlú APC sílẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Kaduna ló ṣe fi náà ṣe jí arákùnrin náà gbé El-Rufai ló wí èyí sóde. Inú òkùnkùn bírímù làwọn olùgbé ìpínlẹ̀ Rivers àti Bayelsa wà báyìí lẹ́yìn táwọn ọmọ líle tí wọ́n ṣe bẹ́ẹ̀ jí wáyà iná ibẹ̀ tán jí sá kálọ. Ọ̀wọ́n gógó omi ló ṣe àkóbá tí ilé ìtajà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tó ṣe bẹ́ẹ̀ jóná nílùú Ìbàdàn àjọ NEMA ló sọ èyí di mímọ̀. Ó yá ẹ̀jẹ̀ tún máa súnmọ́ lé báyìí ó di ìpínlẹ̀ Ògùn bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́ta ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí pé ó ṣe kó sínú kànga ní ìpínlẹ̀ náà. Ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́pọ́n sókàn báyìí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ló ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ọlọ́jà kan nítorí tó ó sì ní gbèsè owó tó jẹ́ 900 naira ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ jẹ́ ká máa kí àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kú iṣẹ́ pẹ̀lú bí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe dènà ìkọlù ńlá tí kò bá tún wáyé ní ìpínlẹ̀ Kẹ́bì. Ìròyìn eléyìí ló ń ṣe ni ní kàyéfì tó sì bani lọ́kàn jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe àfihàn fídíò kan síta tó ṣàfihàn bàbá gbajúgbajà olórin tàkasúfèé tọ́pọ̀ èèyàn mọ̀ sí Àṣàkẹ́ tó ní àrùn rọpárọsẹ̀ tó sì ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Tinubu ti mú ìlérí rẹ̀ ṣẹ o ó bá owó dọ́là kan ní 400 naira ó sì gbé lọ sí 1500 naira báyìí rí i pé bàbá gbìyànjú Peter Obi ló sọ èyí di mímọ̀. Olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party LP èyàn Peter Obi ló máa sọ èyí di mímọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Bauchi lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 13 oṣù kẹta ọdún tí a wọ̀ yìí èyàn Bala Mohammed níbi tó ti ṣe àlàyé kíkún lásìkò tí wọ́n ṣe ìtàkùrọ̀sọ ibẹ̀ ni Peter Obi ló ti ṣe ní àlàyé wípé ẹ̀rí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti mú ìlérí rẹ̀ ṣẹ ni pẹ̀lú bó ṣe sọ bímọ wípé ipasẹ̀ ààrẹ àná Muhammadu Buhari òun yóò gùn lé ó ní ẹja ti bilẹ̀bẹ̀ ká fi mọ́lẹ̀lẹ̀ jẹ lẹ́yìn náà ṣe mọ̀ pé Tinubu ó ti ṣe ìpinnu rẹ̀ ó sì ti mú ṣẹ báyìí ó ní ìjọba tàná níṣe ni owó epo ló wà ní 300 naira oníṣùgbọ́n ní báyìí tá a fi sọ̀rọ̀ lọ́wọ́ yìí owó jálẹ̀ epo kan ó ti di 1000 naira ó tún tẹ̀síwájú wípé ara àpò báàgì ráìsì kan ní 40,000 níjọba tàná ó ní níjọba tèmi àpò ráìsì kan ó ti wọ 100,000 báyìí ó ní ẹ jẹ́ ká tún bójú wo owó dọ́là nígbà tí owó dọ́là náírà kan tó wà ní 400 naira tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ní lásìkò yìí ó ti wà ní 1500 naira báyìí. Oníṣẹ́ ìwádìí pé Tinubu ń ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà lórí ìpinnu tó mú sọ́kàn láti wá ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi wá tún tẹ̀síwájú wípé ẹ jẹ́ kí a ṣe àtúnṣe tó tọ́ àtèyí tó yẹ ṣètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó ní orílẹ̀-èdè Indonesia tí wọ́n ti ṣe ètò ìdìbò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà tó ti jọ búra wọlé fún àwọn ààrẹ orílẹ̀-èdè méjèèjì lọ́jọ́ kan náà onítẹ̀ bá lọ wo orílẹ̀-èdè Indonesia báyìí níṣe ni wọ́n ti gbé pẹ́ẹ́lí wọ́n sì ti ní tẹ̀síwájú rere nínú ètò ọrọ̀ ajé wọn oníkàkàkí ewé àgbọn orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ líle nímọ̀ tún lé sí i torí wípé gbogbo tó yẹ kí
ààrẹ mójútó òun kọ́ ní mójútó níṣe ni ètò ọrọ̀ ajé wa ó tún ti wá ṣe bẹ́ẹ̀ dẹnu kodò bí ẹ̀rọ afami ju ti àtẹ̀yìnwá lọ òní tí ó sì ń dà wá láàmú òní àwọn kan tí wọ́n ń sọ dímọ̀ wípé àwọn fẹ́ dìbò fún àwọn ènìyàn àwọn ọmọ wa ní ẹjọ́ ṣe òun lórí táwọn míì tá ń kọ káàkiri ó láwọn míì fi torí ẹ̀sìn wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ sí àtìlẹ́yìn fáwọn tí wọn ò kájú òṣùwọ̀n láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká pa gbogbo ojú ìwòye yìí ká pátì àti àwọn ìwà ọmọ wa ní ẹjọ́ ṣe àbí ẹlẹ́sìn mi ni káyẹ̀sì já dìbò ká ṣe àtìlẹ́yìn fáwọn tí wọ́n tó gbangba sùn lọ́yẹ láti wọ ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo òní ẹ jẹ́ ká ṣe àtúnṣe tó péye lágbọn ètò ẹ̀kọ́ àtúnṣe fún iléeṣẹ́ dídásílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ká sì tún túkọ̀ àtúnṣe ìjọba rere ní orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi olóso yìí di mímọ̀ nígbà tí ó ṣe àbẹ̀wò sí Bala Mohammed tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Bauchi lánàá. Platforms to resolve the problems in Nigeria, looking at them from different political parties. Thank you. We just started discussion. You can't consummate a marriage in one day. You can't. You have to meet and talk. We just started. I told you we've been talking. We just started talking. But the most important thing is that our talks centered on issues that bother the ordinary Nigerian. We want to see a Nigeria where a child of nobody will be somebody. Because we were once child of nobody. When I was coming here, she was telling me her background, what the parents used to do, how she grew up and was able to go to Federal Government College and became a minister. I used to go to school in my own parents' car, same school with the driver, my mother's driver. The children were in the same school. Today is all finished. We want to give a Nigerian child a hope, a future to live. That's how our discussion says. And when you find all this is working together, you remove all those elite conspiracy of tribalism, religion, all sorts of things they used to mention. Nítorí pé Jafaru Sani fẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wọn ló jẹ́ kí gómìnà náà kí wọ́n jí arákùnrin ọ̀hún gbé. El-Rufai ló sọ èyí di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai ló mà ti ṣe àlàyé wípé tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kaduna lọ́wọ́lọ́wọ́ báyìí Uba Sani ó wà nínú ìjínigbé arákùnrin kan pẹ̀lú kọ̀rẹ́ ń Jafaru Sani tó jẹ́ kọmíṣánná lásìkò tí gómìnà náà El-Rufai tó ń ṣe ìjọba lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ó ṣe ní àlàyé wípé wọ́n ti gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n báyìí láì ṣe ìwádìí àti láì fi ọ̀rọ̀ náà tó mínísítírì tó ń rí ṣètò ìgbẹ́jọ́ ní ìpínlẹ̀ Kaduna ó ní níṣe ni wọ́n jí arákùnrin ọ̀hún gbé pẹ̀lú àwọn kan tí wọ́n fi aṣọ ọlọ́pàá bojú tó jẹ́ pé ajínigbé lásán bá ń sá ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n fi ẹ̀sùn kan Jafaru Sani wípé ó kó owó jẹ lásìkò tó wà lórí àléfà onírọ́ tó dínà sóòótọ́ ni ẹjẹ ń sísọ lójú egbò tọrọ kí n sì ṣàlàyé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti kọ sí ojú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter ibẹ̀ ní El-Rufai ló ti ṣe ní àlàyé wípé sẹ́ẹ̀rí jíjí tí wọ́n jí Jafaru Sani tán jí gbẹ́tọ̀sí lọ tì mọ́ gbàgà àtìmọ́lé báyìí ti bẹ ní ọgbà ẹ̀wọ̀n ó ní kò sẹ́yìn bí arákùnrin ọ̀hún bó ṣe fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ tó sì darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP ó ní ènìkọ́ ànákọ́ ó ní wọ́n ti máa ń gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tó sì yẹ kí wọ́n ti kúrò lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ ṣe rí ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2024 tá a lò sẹ́yìn níbi tó ti ní wọ́n jí ọ̀kan lára wọn táwọn jọ ṣe ìjọba ìpínlẹ̀ Kaduna náà tí wọ́n gbé ńlẹ̀ ìyún Bashiru Saidu tó sì ní ó lo ọjọ́ tí kò dín ní 50 ní inú ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí wọ́n tó gba béèlì rẹ̀. El-Rufai wá ní gbogbo ìgbésẹ̀ tán gbé yìí wọn ò lè ṣe àṣeyọrí tó péye lórí rẹ̀ pẹ̀lú wọ́n ṣe ń fi agbára wọn ní àwọn ènìyàn lára ní ìpínlẹ̀ Kaduna oníṣẹ́ túláàsì ni tá a bá ṣẹgbẹ́ mọ́ àbí kí ló dé tí wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ jáwọn ènìyàn òun tí wọ́n jí wọn gbé lọ sí àtìmọ́lé báyìí. Inú òkùnkùn bírímù làwọn olùgbé ìpínlẹ̀ Rivers àti Bayelsa wà báyìí
lẹ́yìn tí àwọn ọmọ líle kan tán lọ rèé jí wáyà iná ibẹ̀ tán jí túká. Àjọ tó ń rí sí títan iná ní orílẹ̀-èdè Nàìjíríà ìyún iná mọ̀nàmọ́ná ni mò ń sọ kì í ṣe iná jónijóni o ìyún Transmission Company of Nigeria àwọn náà ti kéde lánàá òde yìí lójú òpó ayélujára wọn níbi tá ti ṣe ní àlàyé wípé iná tí ó jẹ́ 132 kV double zycote ètò ń bẹ ní òpópónà Òwèrì sí Àwàdà ní ìpínlẹ̀ ọ̀hún ó ní àwọn oníṣẹ́ láabi tí wọ́n bà ohun ìní ìjọba jẹ́ náà ti ṣe bẹ́ẹ̀ jítú lọ ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún tí a wà yìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ó ṣe ní àlàyé wípé iná tó lọ sí ibi tí wọ́n pè ní Àwòdà àti Gbárẹ́n àti Yanagwa tí ń ṣe ìpínlẹ̀ Bayelsa tó fi mọ́ apá kan ní ìpínlẹ̀ Rivers òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ bàjẹ́ báyìí èyí tó sì ṣe ní àlàyé wípé inú òkùnkùn bírímù làwọn olùgbé ìpínlẹ̀ Bayelsa lápapọ̀ àti apá kan ní ìpínlẹ̀ Rivers ni wọ́n wà lásìkò yìí àfi tí àwọn bá tó ṣe bẹ́ẹ̀ ní ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n náà wọ́n ti ń gbìyànjú láti ṣe àtúnṣe sí ní tí wọ́n bàjẹ́ náà ó ní ṣùgbọ́n wọ́n ṣe sùúrù pẹ̀lú àjọ àwọn láti wọ ojútùú sí ìṣòro tó ń bẹ níwájú wọn báyìí bẹ́ẹ̀ ló ní àwọn ti kọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa iṣẹ́ náà mọ̀nàmọ́ná lọ síbi tí ọ̀rọ̀ náà tó ti ṣẹlẹ̀ tí gbogbo wọn sì ti ń wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún àjọ ọ̀hún Ndidi Mba olófi ìkéde náà tó fi léde síta nínú ibi tó sì tún ti pe gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Bayelsa àti Rivers pé ẹ dákun ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ yìí káyà ikọ̀ ojú ni alákànfin sọrí bẹ́ẹ̀ bá ara wọn ẹnikẹ́ni tí ó yẹ kẹ́fìn wọn tí wọ́n wu ìwà yìí àbí tí wọ́n gbé ìgbésẹ̀ ẹ tètè fọn rere síta fáwọn agbófinró ká lè jọ dáàbò bo ogún ìní wa ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn ṣe àtúnṣe iná ọ̀hún o ṣùgbọ́n àwọn kò tí ì lè sọ pàtó àsìkò tí gbogbo ẹ̀ yóò níyànjú lásìkò yìí o iná òkùnkùn bírímù làwọn ìpínlẹ̀ Bayelsa àtàpá kan ní ìpínlẹ̀ Rivers náà wà lọ́wọ́ báyìí. Ọ̀wọ́n gógó omi ló ṣe àkóbá tí ilé ìtajà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bó ṣe ṣe bẹ́ẹ̀ jóná gbogbo nílùú Ìbàdàn àjọ NEMA ló sọ èyí di mímọ̀. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà èyún the National Emergency Management Agency àwọn náà ti ṣe àlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde tó fi síta lójú òpó ayélujára X wọn lánàá òde yìí ibẹ̀ náà ti sọ mímọ̀ wípé ọjà ńlá tó jẹ́ ti Alẹ́sìnlọ́yẹ nílùú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jóná mọ́júmọ́ ọjọ́ ìṣẹ́gun mọ́júmọ́ ọjọ́ ìṣẹ́gun mọ́júmọ́ ọjọ́rú tí ń ṣe Wednesday ọ̀sẹ̀ tí à ń lò lọ́wọ́ yìí ó ní tó ṣokùnfà tí àwọn ilé ìtajà tó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọ̀hún láti ṣe bẹ́ẹ̀ jóná gbogbo ó ní àìsí omi tó jẹ́ ti látàrí ọ̀gbẹlẹ̀ tó wà ní òde lásìkò yìí ó tún ṣe ní àlàyé pé àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan tí àjọ panápaná òun ló tún ti kọsẹ́ sílẹ̀ tí kò jẹ́ kí àwọn lágbára àti àǹfààní láti tètè pa iná ọ̀hún tó fi ṣe bẹ́ẹ̀ ba ilé ìtajà tí kò tó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti àwọn ohun àlùmọ́nì tó fi mọ́ ọ̀wọ́n ọjà olówó iyebíye tó fi ṣe bẹ́ẹ̀ jóná gbogbo ó wà ní àwọn ti pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àti olùdarí ẹnjìníà Ṣèyí Mákindé láti tètè pèsè àwọn ohun ìmúṣẹ́rọrùn fáwọn àjọ panápaná kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa tún wáyé mọ́ ní ọjọ́ iwájú bẹ́ẹ̀ náà ló tún ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti ṣe àtìlẹ́yìn fáwọn ènìyàn tí dúkìá wọn tó bá ìjàmbá iná náà lọ torí pé ọ̀gọ̀rọ̀ dúkìá olówó iyebíye mílíọ̀nù olóṣè bẹ́ẹ̀ jóná gbogbo nínú ilé ìtajà ọ̀hún bá a ṣe fi fídíò rẹ̀ hàn wá ní ọjọ́ tí tíṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ á tún ṣe àfihàn rẹ̀ kó tún lè máa jẹ́ ìrántí bí ìjàmbá iná náà ó ṣe ṣọṣẹ́. so kò pẹ́ tí mo dé láti mosque ni wọ́n pè mí ọ̀pọ̀ àmọ́ àlọ́ mosque alẹ́ 8 to 9 ni wọ́n pè mí pé ọjà ń jó mo kọ́kọ́ béèrè pé ibo ló ń jó torí ike wa yìí petrol ni tó bá ti lè mú ẹyọ kan within a second gba tí mo ti bẹ̀rẹ̀ sọ pé iwájú fire inú mi dùn iwájú fire torí àwọn fire ta ní bínú kò sómi wọn ò ní mọ́tò kí ló ń pe mọ́tò wọn ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn èmi àti wọ́n jà ẹ bèrè lọ́wọ́ wọn pé ṣàpèsè oníke sọ bẹ́ẹ̀ àwọn kan sọ pé lẹ́bàá tó jóná ẹwà ló bù sí o mo pray o Ọlọ́run jẹ́ ká rí àánú gbà o látọ̀dọ̀ ìjọba àti látọ̀dọ̀ àwọn family wa
àwọn èèyàn wa because nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe kékeré kò sẹ́ni tó lè fi 2 million ta ike ẹ jẹ́ kí n sọ̀tọ̀ fún yín because ẹ bá fẹ́ lọ sí factory tẹ́ ẹ bá mú 5 million dání bí ìgbà tẹ́ ṣeré lọ ni owó báǹkì tẹ̀ là ń ná owó báǹkì ni lẹ́ni sí First Bank ti wá bí FCMB ti wá bí àwọn lápò ti wá bí à ń yá owó ni so kíjọba ràn wá lọ́wọ́ tí wọ́n bá lè fún wa láyè ká kọ́ ṣọ́ọ̀bù fúnra wa kó lè yá wa pápápá. ṣé àwọn òṣìṣẹ́ bíi náà máa ń gbowó kan lọ́wọ́ yín ni pé àwọn ò bá yín paná tí náà bá dé àbí owó wò náà owó ṣe mọ̀ pé ẹ bá ti ibi ẹ ti rí pé ike náà kó sí ẹ̀yin náà wò ó sìn mi ò bá wọn jẹ́ ṣé ẹ ti rí pé ike náà kó síbẹ̀ ṣé ẹni tó kó ike sínú ọgbà wọn ṣé wọn ò ní gbà kan lọ́wọ́ ẹ̀ because wọn ò ríṣẹ́ ṣe tí n bá dé láàárọ̀ èmi tẹ́mi náà bá dé láàárọ̀ nsìn tí bá gbé mọ́tò dé láàárọ̀ lórí àkíńsẹ́ park sí títù tí mọ́tò dé láàyè kọjá ìbẹ̀lẹ̀ àgbẹ̀ at the end of the month a máa fún wọn ní nǹkan so àwa ló ń jẹ so àwọn gan wọn ò lè sọ fún ìjọba pé àwọn ti ní ìdí mọ́tò torí wọ́n rìn kọjá lọ́dọ̀ wa. Your name again? Taiwo Lawal. ẹ káàbọ̀ padà ó yá ẹjẹ́ ń tún súnmọ́lé díẹ̀ sí i ní ìpínlẹ̀ Ògùn ni bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́ta kan tó ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí bó ṣe bọ́ sí kànga ní ìpínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn náà gbèsè tí ń tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Ọmọlọ́lá Odùtọ́lá èyí tó ṣe ní àlàyé wípé ẹni tó jẹ́ àbúrò sí olóògbé tó pe orúkọ rẹ̀ ní Adélẹ́yẹ Àlàní olóṣè bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ náà lọ tó àwọn agbófinró ẹ̀ka ti Kẹ̀ǹtà ní ìpínlẹ̀ Ògùn létí wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n àwọn ó ní ìyàwó rẹ̀ mọ̀ fi ìròyìn náà léde wípé ó ṣe bẹ́ẹ̀ pa ara rẹ̀ ó sì ní àlàyé wípé ìyàwó rẹ̀ ti ń jẹ́ Adétóyìn Adélẹ́yẹ ó ní ó fi ìgbéta ní ọjọ́ 11 nínú oṣù tá ń lò lọ́wọ́ yìí níbi tó ti ṣe ní àlàyé pé nígbà tó ń lọ sọ́jà tó ń sì darí dé òun kò bá ọkọ òun ní inú ilé èyí tó sì fa wàhálà tó ń fi ń dààmú láti mọ ibi tí bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́ta ọ̀hún ibi tó forí mù sí ó ní akitiyan ló jẹ́ kí àwọn ta àkọ́sọ láti rí bàtà rẹ̀ ní etí kànga tó sì ṣe ìwádìí tẹ́lẹ̀ wípé bàbá ẹni ọdún méjìdínlọ́gọ́ta ọ̀hún òun ló ti ṣe bẹ́ẹ̀ kó sínú kànga tó gbẹ̀mí ní ẹnu ara rẹ̀. Ọmọlọ́lá Odùtọ́lá ní wọn kò má pàtó ohun tó ṣe okùnfà àti tó ti bàbá ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Adélẹ́yẹ Àlàní tó tì í lọ́pọ̀npọ̀n láti ṣe bẹ́ẹ̀ ṣekú para rẹ̀ mo sì kó sínú kànga ọ̀hún ṣùgbọ́n o Ọmọlọ́lá Odùtọ́lá ní àwọn ti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ níbi tó sì ti ṣe ní àlàyé pé wọ́n ti yọ òkú bàbá náà jáde kúrò nínú kànga ètò ṣe bẹ́ẹ̀ tó kó sí láti ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí báyìí níbi tá tó ti ní wọ́n ń ṣe ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ikú bàbá ọ̀hún. Ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní ọpọ́n tún sún kàn báyìí níbi tí ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tó ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lu ọlọ́jà kan nítorí tó sì ní owó gbèsè tó jẹ́ $900 naira. Ọ̀daràn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Ògúnfúnmiláyọ̀ ó ní ó ti ń ṣẹ́jú pẹ́upẹ́u ní àtìmọ́lé àwọn agbófinró báyìí látàrí bí wọ́n ṣe sọ dímọ̀ wípé ó yìnbọn lu ẹni tó jẹ́ ọlọ́jà tó ra ohun ẹlẹ́rìndòdò lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n títọ̀ ń sìn lówó ló bá ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ní apá òsì àti èjìká apá ọ̀tún gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá alukoro fìdí ẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Adéọlá Adéoyè èyí tó ṣe ó ní ní agbègbè Bíàrí Ìṣọ̀lá nílùú Ẹdẹ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ kẹjọ oṣù kẹta ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n yìnbọn lù tó ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Ògúnfúnmiláyọ̀ yìí ó ní ó ra ohun ẹlẹ́rìndòdò èyí tí owó rẹ̀ jẹ́ $500 naira lọ́wọ́ òun ó sì tún gba $400 naira gẹ́gẹ́ bí káàṣì wípé òun yóò ṣe transfer gbogbo ẹ̀ papọ̀ èyí tí òǹkà owó náà tó jẹ́ $900 naira ó ní nígbà tí òun kò rí owó ọ̀hún òun ló ń lọ bá níbi tó jókòó sí wípé arákùnrin ọ̀rẹ́ wa ẹ̀ tí ì ṣe owó tẹ́ gbà àti owó ọjà tẹ́ ra ó ní kí ló ń sọ báyìí sí òun ló bá ṣe bẹ́ẹ̀ fa ìbọn ìléwọ́ kan tá a mọ̀ sí pistol ti ìbílẹ̀ ló fàyọ nínú báàgì tó sì yìn lù ní apá òsì ó tún ṣe bẹ́ẹ̀ yìn lù ní èjìká apá ọ̀tún láti gbé òun dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ní kété tó wà náà tán òun ló bẹ́ ẹsẹ̀
bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó júbẹ̀ ìwòrò ìfẹ́ àǹfẹ̀wé ṣùgbọ́n o níṣe ni àwọn aláàánú Samaria àtàwọn olùgbé agbègbè náà tú àṣírí ibi tí ó forí mù sí táwọn ọlọ́pàá tó ti fi páńpẹ́ òfin gbé báyìí nígbà tí wọ́n gbé dé àgọ́ agbófinró ó jẹ́wọ́ wípé òun ló hu ìwà náà àti pé òun wà nínú ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pe orúkọ wọn ní àlórà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti tọ̀tún àtàlàyé tòsí ó ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn yóò gbé lọ sílé ẹjọ́ láìpẹ́ yìí. ẹ jẹ́ ká kí àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kú iṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n tún ṣe dènà ìkọlù ńlá tí kò bá tún wáyé ní ìpínlẹ̀ Kebbi. ọ̀pọ̀ ẹ̀mí ni kò bá tún ti bá ìkọlù àwọn báńdíìtì lọ ní ìpínlẹ̀ Kebbi báyìí pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ lánàá òde yìí ti ń ṣe ọjọ́ 13 oṣù kẹta ó ní ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ọ̀bá tún wáyé ní ìlú tó pè ní Dambayi ṣùgbọ́n tí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí láti tètè pa kìtìmọ́lẹ̀ láti ṣe ìkọlù sáwọn báńdíìtì tí wọ́n ya wọ inú ìlú ọ̀hún láti ṣe ikú pa àwọn ènìyàn láìṣẹ̀ àti láìrò gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe tẹ̀ wá lọ́wọ́ láti ọ̀dọ̀ Zagazola Makama ẹni tó ń rí sí ìwà ìgbésùmọ̀mí àti ìwà ọ̀ràn míì ní orílẹ̀-èdè Nàìjíríà àti Lake Chad lápapọ̀ tó fi sójú òpó ayélujára X rẹ̀ ó ní ọpẹ́lọpẹ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ti tètè pa kìtì mọ́lẹ̀ lórí ọ̀rọ̀ náà ó ní ó dènà àwọn báńdíìtì wọn ò sì rí iṣẹ́ burúkú tó fẹ́ ṣe wọn ò rí iṣẹ́ náà ṣe ṣùgbọ́n wọ́n dáná ìbọn bora wọn nínú ètí ọwọ́ ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ti dùn títà wọn báńdíìtì agbésùmọ̀mí náà tó dùn wọ́n lára tán sì ní wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ padà wọ́n sì sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò ní inú ìlú náà ọ̀pọ̀ wọn náà ni wọ́n fi ara gbọgbẹ́ tí wọ́n fi gbé wọn lọ sí inú igbó wọn pẹ̀lú àwọn ènìyàn wọn tó kù lórí ọ̀kadà oníṣẹ́ láabi èyí tí wọ́n máa ń lò. ìròyìn eléyìí ló ń ṣe ni ní kàyéfì pẹ̀lú bí wọ́n ṣe ṣe àfihàn fídíò bàbá gbajúgbajà olórin tàkasúfèé tọ́pọ̀ mọ̀ sí Àṣàkẹ́ tó ní àrùn rọpárọsẹ̀ tó sì béèrè fún ìrànlọ́wọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà. bàbá tó bí olórin tàkasúfèé tí ọ̀pọ̀ mọ̀ sí Àṣàkẹ́ inú Fatai Ọdúnsì òní àmọ̀ ti ṣe àfihàn fídíò rẹ̀ lójú òpó ayélujára báyìí níbi tí bàbá ọ̀hún tó ti ń bá àrùn rọpárọsẹ̀ tó ti bá ń yí lọ́wọ́ tó sì ń béèrè fún ìrànlọ́wọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà wípé ká dákun ká dìde ṣùgbọ́n òun torí wípé ọmọ bíbí inú òun ti ń jẹ́ Àṣàkẹ́ yìí ó ní kò wo ibi tí òun wà tó ń sì nílò ìrànlọ́wọ́ owó láti fi ṣe ìtọ́jú ara òun ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn orílẹ̀-èdè Nàìjíríà kọ sí ọ̀rọ̀ yìí níbi táwọn kan ti sọ dímọ̀ wípé bàbá náà òun ló pa ọmọ òun tí kò ṣètọ́jú rẹ̀ láti kékeré ọmọ náà wá dọlọ́lá tán wá ń retí ìtọ́jú láti ọ̀dọ̀ ọmọ òun nígbà tí àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè bàbá Fatai Ọdúnsì yìí tán bẹ ní Island nílùú Èkó tí wọ́n kó rojú sí ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń sọ ìtàn bí ìgbésí ayé Àṣàkẹ́ àti bàbá rẹ̀ bí ó ṣe rí wọ́n ṣe ní àlàyé wípé bàbá òun Fatai Ọdúnsì ó ta gbogbo ilé gbogbo dúkìá àti gbogbo tó ní láti fi ṣe ìtọ́jú Àṣàkẹ́ ọ̀hún nígbà tí ìyá rẹ̀ ti gbé kalẹ̀ láti kékeré tí ó sì rán ní ilé ìwé gíga tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti bẹ ní ìlú Ilé-Ifẹ̀ ó ní kì í ṣe pé bàbá ọ̀hún ó pọ̀ ọmọ ọ̀hún tí o wọ́n ní ó tọ́jú rẹ̀ dáadáa ọmọ náà ló kàn fẹ́ ya ohun tí ó yà báyìí wọ́n ní ìyá tó wá pátì láti kékeré ń lọ́mọ ọ̀hún ṣe bẹ́ẹ̀ tí ń ṣètọ́jú fún báyìí níbi tó tún ti mú orúkọ alàjẹ ìyá náà ti jẹ́ Àṣàkẹ́ tí fi ń ṣe orúkọ eré tàkasúfèé rẹ̀ ọ̀rọ̀ pọ̀ táwọn ènìyàn sọ láti ṣàfihàn fídíò náà tó ní belenja tẹ́yìn náà yẹ́rì tẹ́sí fi ojú wòye yín tẹ́ fìyàn sí wa nínú comment section lórí ìkànnì. ìlọsíwájú orúkọ wọn jẹ́ Fatai Ọdúnsì àwọn ni wọ́n bí Àṣàkẹ́ tí gbogbo wa mọ̀ sí Lọ́ládé Mr Money àwọn ni wọ́n jẹ́ Àṣàkẹ́ àwọn ni wọ́n bí Àṣàkẹ́ tí gbogbo wa mọ̀ sí Àṣàkẹ́ àwọn ni wọ́n bí Lọ́ládé Mr Money àmọ́ bó ṣe wà yín pé èmi ní ìdùnnà lọ́wọ́ wọn mo ní ìdùnnà lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà fún wọn nítorí pé ṣé ìdúpọ̀ lọ́wọ́ wọn gan téèyàn bá dẹ̀ ń kó pé kò sówó lọ́wọ́ mi ṣé ìdúpọ̀ lọ́wọ́ mi kò sí nǹkan kan ni nítorí pé èmi náà wọn bá jẹ́mi náà dẹ̀ nì mo ò rí ṣàlágbára fún un ṣe ní kí n wá síwájú ẹ̀yin ọmọ Nàìjíríà nítorí pé mo mọ̀ pé ẹlẹ́yin fúlàní àwọn ọmọ Nàìjíríà láṣẹ bó ṣe rí kò rí ó jẹ́ wọ́n náírà náà lẹ́nu ẹgbẹ́ bá mi ṣàánú wọn nítorí pé èmi ò fẹ́ kí ọjẹlẹ̀ lọ́mọdé èmi náà dẹ̀ fẹ́ jẹlẹ̀ lọ́mọdé gbogbo wa náà àdìgbé
tó ń tó bóyá mo dédé ṣe o mo gbàṣẹ nínú owó wọn ni mo tó ṣe o àwọn náà lọ sí wa mi láti jọ pé mo wá. ẹ yóò mọ̀ọ́dé mọ́gẹ́ ìfilẹ̀ òní kọjá ìpín ìpéjọ akínyẹn wípé iṣẹ́ ọlọ́kẹ́ ẹ̀ṣẹ̀ yín tẹ́ bá wà jẹ́ náà ikú wà bínú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí títí dìgbà tá a tún padà máa fún wa níròyìn ní ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè ni ó dàbọ̀.